Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Warapa àbí kílẹ̀ gbé ibo ló ti fẹ́ rí yẹn. Kí n tiẹ̀ pẹ̀lú Warapa o. Ṣé ìwọ ló mú ni àbí ìran rẹ àbí wo ni mọ̀lẹ́bí rẹ ni Warapa ń ṣe? Yóò mú ràn yín. Mo ní kí Sapala ó jáde kí gbòdò wọlé ẹni ò dáa débi tó burú dé fáfọ́ntọ́ lè mọ̀wé fọmọ láàrin ọjọ́ méje ọmọ sì mọ́ lọ sùkú. Àní ẹ fọkàn balẹ̀. Ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò dẹ̀ lè balẹ̀. Àbẹ́ mọ̀ gbá náà mi. Irú ọmọ ìgan ló yọ ọ̀dẹ̀ fa. Èmi ti wí tèmi o. Wọ́n ní fọ̀ létí wọ́n ní kí ọ lọ pé kọ́ ọmọ ṣe. Ayé tó tó fún. Baby show wa okay ṣá. Yeah, I'm okay. Arẹwà mi pàdé. Sorry. Àbí wọ ni áńgẹ́lì tí ìyá ọmọdé yẹn rán sí. Alèlé mi ni àsìlélé mi náà kọ́. Ìwọ o fẹ́ fẹ́ mi with this your tribal mark and triangle head. Iṣẹ́ lògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi ó di lọ́la tá gbà bàdé ká lè fi irun funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ẹ̀ ṣe. Iṣẹ́ lògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi ó di lọ́la tá gbà bàdé ká lè fi irun funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ẹ̀ ṣe. Orin gbogbo lòwe ọ̀rọ̀ gbogbo bọ̀ wá di tán. Orin gbogbo lòwe ọ̀rọ̀ gbogbo bọ̀ wá di tán. Òwe lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ tẹ́rí ẹ̀ lẹ́ṣẹ̀ òwe. Òwe la fi wá bọ̀rọ̀ bá sọnù ta orí. Ṣé mo tún ti. Show limits. Iṣẹ́ lògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ lògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Bọ́dí lọ́la tàgbà bàdé ká lè fi irun funfun jókòó jẹun iṣẹ́ tá fowó ṣe. Iṣẹ́ lògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi ó di lọ́la tá gbà bàdé ká lè fi irun funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Iṣẹ́ lògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi ó di lọ́la tá gbà bàdé ká lè fi irun funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ẹ̀ ṣe. Iṣẹ́ lògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi ó di lọ́la tá gbà bàdé ká lè fi irun funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Orin gbogbo lòwe ọ̀rọ̀ gbogbo bọ̀ wá di tán. Orin gbogbo lòwe ọ̀rọ̀ gbogbo bọ̀ wá di tán. Òwe lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ tẹ́rí ẹ̀ lẹ́ṣẹ̀ òwe. Òwe la fi wá bọ̀rọ̀ bá sọnù ta orí. Ṣé mo tún ti dé ajá mi náà Obirere? Pẹ̀lú ọ̀rọ̀ àdìtú lówe tó yẹ nìkan. Èmi máa ma ká ìṣòrí ràn mí ṣálẹ̀ yìí o. Àfihànjú kún ni ló jẹ́ kọ́gbọ́n ẹ̀ tún pọ̀ sí. Láfiwé àmìrá. Láfiwé nínú olórin nísẹ̀yìn o. Má gbọ́dànù lórí wá òkun fọgbọ́n pẹ̀lú òye. Gbogbo olólùfẹ́ tó ti ń bá a bọ̀ látàná. Bí ẹ tún wá gbọ́ tuntun lẹ́nu ajá mi náà òde. Báwo láti ṣe tákù ṣòfin jàre iṣẹ́ o. Bọ́dì lọ́la tàgbà bàjẹ́. Bọ́dì lọ́la tàgbà bàjẹ́. Ká lè fi irun funfun jókòó jẹun iṣẹ́ tá fowó ṣe. Iṣẹ́ lògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi ó di lọ́la tá gbà bàdé ká lè fi irun funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Ọ̀jọ̀gbọ́n ọmọdé dé Hassan Omo Idunnu ọ̀tọ̀ ní tọ́lú ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ nínú olórin aráyé ní tèmi ọ̀tọ̀ mo dúró dédé lórí ẹ̀bùn tọ́lọ́ ń bùn mi
kọ́pí kọ́hún wá wò kọ́ ṣe ẹnìkan. Mo dórí mi mú ẹlẹ́dàá mi mo ké pè o. Kò dúró tì mí níbi iṣẹ́ tí orí yàn mí. Kí n má kú sọ́nà kó má jẹ́ kí n ṣàṣetì o. Ọpẹ́ fún ṣẹ̀dá mo dúpẹ́ lọ́wọ́ orí mi. Tó ṣe léde mi tó sọ mí dèèyàn láwùjọ. Máa gbọ́ ìjókòdówó ká fọwọ́ lẹ́rọ̀ san gbèsè o. Ọ̀pọ̀ ìyànjú la fi ń dọ́ọ̀lọ́lá láwùjọ. Ó di lálátàgbà bàdé ká lè fi funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ó di lálátàgbà bàdé ká lè fi funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Ayá ṣòro gbé fẹ́ nítorí iṣẹ́ tí ò ṣe. Òde ayá ṣòro gbé fẹ́ nítorí iṣẹ́ tí ò ṣe. Àtijà tí mú fúnra dá yẹn yóò ṣòro. Ọ̀lẹ onílé lórí yóò wá wọ̀sùn kiri bí ẹran. Ọwọ́ ọlọ́wọ́ lówó jẹun àwọ̀ paṣọ ni ó máa fi ṣẹ̀ṣọ́. Oníṣòṣìṣẹ́ kò nílé jọ ráyé wa kò ráyé ṣe ni. Ọkàn lókun lónímẹ̀lẹ́ ó máa fi lo ìṣẹ̀mí ayé. Irú wọn ló ń gbójú lógún tún padà fìrẹ̀ fòṣìta. Wọ́n forí wí Obirere ẹni ṣiṣẹ́ ajáre iṣẹ́. Gbogbo àríṣẹ́ má ṣe àbámọ̀ ní pé ìkìlọ̀. Ẹkún ọjọ́ alẹ́ lèrè tí ọ̀lẹ́ ń fi òwúrọ̀ ṣe. Bódì lọ́la tàgbà bàdé. Ṣọlá lè fi funfun jókòó jẹun iṣẹ́ tí ó fòwúrọ̀ ṣe. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ó di lálátàgbà bàdé ká lè fi funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Ẹ̀dá abarapá tọ́lọ̀ ń dàpọ̀ elénìyàn o. Ẹ̀dá abarapá tọ́lọ̀ ń dàpọ̀ elénìyàn o. Tí kò wá ní iṣẹ́ kan pàtó tó dì mú. Kò lóko méjì ọ̀lẹ láòkó nítọ̀hún. Àdàpè ló ní mẹ́lẹ́ kò sápọ́nlé fún ọ̀lẹ. Wọ́n ní òṣìṣẹ́ ọ̀rẹ́ wa wọ́n ní òṣìṣẹ́ olólàn ló ń ṣe jẹ́ṣe mú. Wọ́n lọ́n tó dẹnu ó ti dóhun tẹ̀nu ó sì jẹ. Ẹyẹ onílé ẹyẹ ń jẹ ṣẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu ọ̀lẹ. Láì kí n ṣọká ó níbi ọ̀ká bá fi dìtì sí. Ló ń jẹ́ má bá mú kí ẹ tan ìwọ ọ̀lẹ. Bódì lálátàgbà bàdé. Òkú bó ṣe fi funfun jòkó jẹun iṣẹ́ tó fowó ṣe. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ó di lálátàgbà bàdé ká lè fi funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Iṣẹ́ kì í pọ̀ níṣẹ́ o. Iṣẹ́ kì í pọ̀ níṣẹ́ ẹni òṣìṣẹ́ níṣẹ́ jàre. Iṣẹ́ tó bá fọ́jọ́ níṣẹ́ àjọ ni ó kó bójọ́lá. Yóò lè ṣiṣẹ́ alágbára bó ṣe ló ní ó ṣe bójọ́lá. Lọ́ṣẹ́ náà fi rún dúdú ṣiṣẹ́ kálẹ̀ fẹ̀yìntì fẹ́ wù sí mi. Ìwà tó dín lòwúrọ̀ ẹ̀ tó fòwúrọ̀ ẹ̀ lé nǹkan. Wọ́n lé ẹ̀wà sáré dìgbàdìgbà lọ́jọ́ ògbó. Ìgbẹ̀yìn lọ́jọ́ ló padà irú yín ó di bọ́dọ̀lá. Ọláṣọ́mi jà bá mọ̀ pé ìbá ti mọ̀ kí n má ṣọ̀lẹ. Ìmẹ́lẹ̀ ọ̀lẹ jàre iṣẹ́. Ìmẹ́lẹ̀ ọ̀lẹ jàre iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi kó lè fi funfun jókòó jẹun iṣẹ́ tó fòwúrọ̀ ṣe. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ó di lálátàgbà bàdé ká lè fi funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Wọ́n láti kékeré o. Wọ́n láti kékeré láti ń pẹ́ka ìrókò. Torí tó bá dàgbà tán kó má jẹ́bọ́ ni ó máa béèrè fún. Ká fi kékeré ṣiṣẹ́ lásìkò táwa ní èwe. Ká fi irun dúdú ṣiṣẹ́ gbàtẹ́gùn bẹ́ẹ̀ lẹ́gùn ọ̀dọ́. Kí bàbá ẹni kó jólówó kò sọ wípé kówó tàn. Kí màmá ẹni kó jọ lọ́lá kò sọ wípé kọ̀lá ò tàn. Àìmọye ẹni tí wọ́n lówó nídìílé ibi tán ti bí. Tí wọn ò sí ní lárí wọ́n tọ́ nìkan tó lè jẹ. Tó bá lè tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ wa tó bá lè tẹpá mọ́ṣẹ́. Tó gbìyànjú lọ́nà kọ̀nà o. Tó ṣiṣẹ́ tó wá rojú lọ́jọ́jọ́ kan ọ̀nà là o. Iṣẹ́ tó ti ń ṣe tipẹ́tipẹ́ àwa dọ́là sí ìtò ẹ̀jẹ̀. Fòwúrọ̀ ṣiṣẹ́ bódì lọ́la kò kọ̀rọ̀jọ́. Bódì lọ́la tàgbà bàdé. Bódì lọ́la tàgbà bàdé kó lè fi funfun jòkó jẹun iṣẹ́ tó fowó ṣe. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ó di lálátàgbà bàdé ká lè fi funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Ẹ̀kọ́ tó fi gbáyé o. Ẹ̀kọ́ tó fi gbáyé lọ́kọ̀ kan tó yẹ ká wá kan o. Kún ní bùnú mọ́ ṣì tàjọ́ mọ́ ẹni
funfun jókòó jẹun iṣẹ́ tó fowórọ̀ ṣe. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ó di lọ́la tá gbà pàdé ká lè fi mú funfun jókòó jẹun iṣẹ́ tá fowó ṣe. Iṣẹ́ tá a bá ṣe dàbí irúgbìn táwọn kan sóko. Iṣẹ́ tá a bá ṣe dàbí irúgbìn táwọn kan sóko. Òun bá gbìn ló máa ká onígbàlúbọ̀sà kó ẹ̀fọ́. Ṣiṣẹ́ ń bẹ lóhùn ẹni òṣìṣẹ́ ń bẹ níbòjì. Bó níṣẹ́ ń jèrè iṣẹ́ onímẹ̀lẹ́ àjèrè àyíṣe. Akíní pàtó tó mú níṣẹ́ tó mọ̀ kó lè sọ ẹ́ dèèyàn o. Ẹni ṣiṣẹ́ ń ṣáájú àpé ẹni ṣiṣẹ́ ń ṣàdúrà pé kí n là láyé òwò ń ṣàmì o. láìsí pàtó ń tó mú níṣẹ́ ọ̀rẹ́ níṣe ló ń tanra ẹ̀. kanra mọ́ṣẹ́ òòjọ́ ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ wá fàdúrà kún. múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń gbógun ti ṣẹ́ bọ́dí lọ́lọ́ta gbàgbàdé. ká lè fi funfun jòkó jẹun iṣẹ́ tá fowó ṣe. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. múra sí Ó di lọ́la tá gbà pàdé ká lè fi mú funfun jókòó jẹun iṣẹ́ tá fowó ṣe. ohun ẹ̀dá wa jẹ́ láyé lótò ló ń bẹ lákọlẹ̀ o. kò sẹ́ni tí ò ní kádàrá tọ̀ lọ́hún kọ̀ mọ́. kádàrá ó sì níṣẹ́ àfi kó sì ní sábàbí. kádàrá ń bẹ láfikọ́ níbi tọ́wọ́ ẹ̀dá ò tó. kádàrá ń bẹ láfikọ́ níbi tọ́wọ́ ẹ̀dá ò tó. kò rọrùn láti ré àfi kẹ́dà ọkọ̀ níyànjú. lóòótọ́ iṣẹ́ kọ́ lówó àná ọlọ́run la fi ń là o. ṣùgbọ́n àkàsọ̀ níṣẹ́ jẹ́ tẹ́dà ó tọ̀ fi rí kádàrá o. bó níyànjú tọ̀ fọ́dún kan tó tọ̀ fọ́dún kan bó níyànjú tọ̀ fọ́dún kan onímẹ̀lá lógún ọdún. ìyànjú lọ́nà ẹ̀bú ọ̀la onímẹ̀lẹ́ ò pẹ́ kó tó là. fún dúdú ewu ṣiṣẹ́ bó dalẹ̀ kò lè nísinmi. Iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ó di lọ́la tá gbà pàdé ká lè fi mú funfun jókòó jẹun iṣẹ́ tá fowó ṣe. òṣàjì lọ́gbẹ́ òtògùrọ̀ lọ́fà òdèdè ọpẹ́ ọgbẹ́nu sókè ṣọ́fẹ́ ní ọ̀rọ̀. Òṣàjì lọ́gbẹ́ òdèdè ọpẹ́ ọgbẹ́nu sókè ṣọ́fẹ́ ní ọ̀rọ̀. òṣàjì lọ́gbẹ́ òṣàjì lọ́gbẹ́ òtògùn ọlọ́fà òdèdè ọpẹ́ ọgbẹ́nu sókè ṣọ́fẹ́ ní ọ̀rọ̀. Òṣàjì lọ́gbẹ́ òtògùn ọlọ́fà òdèdè ọpẹ́ ọgbẹ́nu sókè ṣọ́fẹ́ ní ọ̀rọ̀. àwọn ọlọ́gbọ́n mọ́ra wọn ò ìran òmùgọ̀ mọ́ra ẹ̀. ṣùgbọ́n tó bá sọ fẹ́ ní túgọ̀ pátọ̀ ni ó ti jà ó. lọ́wẹ́lọ́wẹ́ nílùú àgídìgbò àwọn ọlọ́gbọ́n ló ń jó. ìran àmọ̀ràn yóò ti yé wọn àdìtú èdè wa. wọ́n ní lọ́lọ́wẹ́lọ́wẹ́ ládìtú wọn tú. ẹni tí ọṣẹ́ sí di pẹpẹ kò ní jẹ ní di pẹpẹ. òṣìṣẹ́ kan ò ṣàbọ̀wọ̀ láfàjò nìyẹn. ẹni tí ó mú ṣàkàn ní pàtó tó sì ń retí kódà. òun ládìtú ọ̀rọ̀ orin wa fẹ́ ní tí ò bá yé. ọ̀làfàjọ alápá máa ṣiṣẹ́ kò lè rí ohun tó dájẹ́. Òṣàjì lọ́gbẹ́ òtògùn ọlọ́fà òdèdè ọpẹ́ ọgbẹ́nu sókè ṣọ́fẹ́ ní ọ̀rọ̀. wọ́n tẹ̀ bẹ́ fọ́n lábàtà okòdà kọbẹ̀ òǹkùn jómi lo òbó mu kú wá sọ́ọ̀sì tí àkáyé gbọ́. ó sọ wípé
léwu ẹ̀ bọ́lọ̀ ń fẹ́ ò wá kọ́ ó fojú kọmọ́ tó gbà lóde ó sì ní òfẹ́ ni ṣòro pẹ́nu la fi ń kọ́lé kì í ṣe ṣọjọ́ kan rárá ẹni ò dẹ̀ ṣe fi ra mọ́tò àfi kó wá nǹkan kan ṣe máa sùn sílẹ̀ máa retí kọ́lọ́hún á ṣe èyí tó dáa ó jẹ́ tètè sáré ọlá kó tó di kógbó adé kó má dalẹ̀ kọ́lọ́ọ̀bù rẹ láì tó mọ̀ pé ẹrù ní. ó ṣàdílọ́gbẹ́ ó tó gu ọlọ́ba ó dé di ọ̀pá ọgbẹ́nu sókè sọ́fẹ̀ ní ọ̀rọ̀. obìnrin náà kéwu olóní ké wọ́n ní ọ̀kàwé ó tún sá kọ́ṣẹ́ ọwọ́ olóní kọ́ èwo ló fẹ́ ṣe jẹun tí wọ́n bá pa lábàrò jẹ́ náwó ẹ̀kọ́ tó pẹ́ ojoojúmọ́ lòun ṣáàdùà kó bàtà fẹ́gbẹ́ òun bẹ́ lòun kíkankíkan kò fẹ́ ṣẹ̀rọ ẹgbẹ́ rárá ó ń ṣáàdù ó tún gbìyànjú lọ́lẹ́ àfà kiri kàdúró bàgbà tìyànjú wájẹ́ lórí iṣẹ́ wo wá wí ó jẹ́ tètè mú ṣẹ́ ní kókó iṣẹ́ ló gbọ́n ṣẹ́nu fún ni tètè fonírọ̀ lásìlẹ̀ torí gbà tí ò ní bá mọ́ ṣáàgì lọ́gbẹ́ tó gbúrọ̀ lọ́fà kó tó dé di ọ̀pẹ́ gbẹ́nu sókè bíbẹ̀ kọ́ fẹ́ kọ́ ní oró. ó ṣàdílọ́gbẹ́ ó dé di ọ̀pẹ́ ọgbẹ́nu sókè sọ́fẹ̀ ní ọ̀rọ̀. àgbà tó ń forí ewu ẹrù àṣesílẹ̀ ni òní kò fìgbà ọ̀dọ́ ṣiṣẹ́ sílẹ̀ tí ó dé bá lọ́jọ́ ògbó àgbà tó ń forí ewu ẹrù ṣé ẹ kò jẹ́ ká ní kí ló rò tẹ́lẹ̀ pé yóò gbẹ̀yìn mẹ́lẹ̀ tó fọ̀dọ́ ṣe olóhùn ètò kójọ lọ́sàn-án kí ni ó jèrè fún lálẹ́ kí ló fún ní irúgbìn nígbọ́dọ̀ ẹ̀ tó máa kàjẹ́ bó dalẹ̀ tí ó bá ti sí àrídájú àrùn kó máa tọrọ bó dalẹ̀ ẹni fegun ọ̀dọ́ oko yóò falẹ̀ kéré ó dá mi wájú òjò sí rọ ó ṣe tẹ́lẹ̀ tútù má fọkàn sí ọpẹ́ oníro láláì ṣáàgì lọ́gbẹ́. má dé di ọpẹ́ gbẹnu sókè ọ̀fẹ́ kọ́ nìyó. ó ṣàdílọ́gbẹ́ ó tó gu ọlọ́ba ó dé di ọ̀pẹ́ ọgbẹ́nu sókè sọ́fẹ̀ ní ọ̀rọ̀. a fi gbọ́dọ̀ ẹ̀ ṣiṣẹ́ owó kó wáyà lánàá tán fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ṣiṣẹ́ má fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun rí dájú pọ̀ lájẹṣẹ́kù tóró dòdò lówó ẹ̀rùn lóhùn sóko nírẹwà kó bá bẹ́ẹ̀ jalẹ̀ ẹni tí ò ní fọlá pin tán lẹ́dá tó gbìn kí owó sátálà ẹ̀ tó sì ń fojoojúmọ́ náà bomi sí àpèjúwe igi owó tí mo wí lọ́nà tó ṣe pé ẹ̀dá lè fi gbogbo owó tó rí nígbà òwúrọ̀ ọjọ́ ayé ẹ̀ ń pamọ́ sí tówó ohun òfin nìkan ẹ̀dá alájẹṣẹ́kù lẹ̀dá tí ò ní bá wọn fọlá pìtàn gbogbo lọ́lọ́ tó nínú àpà fọlá pìtàn láyé ni kò rọrùn kọjá nígbà ọ̀dọ́ kò ní ròǹdé bá lọ́jọ́ ogbó. ó ṣàdílọ́gbẹ́ ó tó gu ọlọ́ba ó dé di ọ̀pẹ́ ọgbẹ́nu sókè sọ́fẹ̀ ní ọ̀rọ̀. owó tọmọdé bá kọrí àkà ló fi ń jẹ mo kí ẹ tó máa jẹ ọjọ́ alẹ́ ni ó sọ wọ́n ní kò fẹ́ bí panú kébi má padà wá panú ọláyé ẹ ló ń jẹ òjàyé aláyé máa jẹ́ lọ́ṣọ́ ti gbọ́ ohun tí òbí yẹ ó dé tán kíní kan tí mo fẹ́ kọ́ mọ́ ẹni ò mọ mo jẹ́rí oyó bábá lòwúrọ̀ kò ní kẹ́bi ọ̀sán má pa ẹ́ mọ́nà jẹ́ ṣẹ́kù lówùrọ̀ wàá bẹ́bí sùn bó dalẹ̀ àwọn epo láyé ń bá nílẹ̀ àríjẹlẹ̀ ẹ̀dá ayé yẹ lájẹtán bọ́jẹtán ò rí wọn mọ́ ohun táyé bá sọ nídà láyé máa fi bú ni àwọn tí wọ́n yíyá lọ́nà tó ń káwọ́ sókè pàfi wọ́n ń bọ̀ wá pé ẹlẹ́pà nígbà tó owó yẹn bá lọ tán òṣàgíládé òtògùn ọlọ́fà òde di ọ̀pẹ ògbẹ́nu sókè ṣọ́fẹ̀ ni o. ó ṣàdílọ́gbẹ́ ó tó gu ọlọ́ba ó dé di ọ̀pẹ́ ọgbẹ́nu sókè sọ́fẹ̀ ní ọ̀rọ̀. bọ̀dá ní wọ́n bá àwọn ọjọ́ orí yìí ṣé kò yẹ kẹ́tí ẹ̀ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kẹ́ṣì wà látànà dè ní ẹ ronú padà ẹ wá nǹkan ṣe ọjọ́ tí ń lọ. bọ̀dá ní wọ́n bá ọjọ́ orí yìí ṣé kò yẹ kẹ́tí ẹ̀ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kẹ́ṣì wà látànà ó yá máa bí ẹ ronú padà ẹ wá nǹkan ṣe ọjọ́ tí ń lọ. àti ní wọ́n bá ọjọ́ orí yìí o sista ní wọ́n bá ọjọ́ orí yìí ṣé kò yẹ kẹtẹ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kẹ ṣì wà látànà dòní ẹrọnú padà kẹwàá nǹkan ṣe ọjọ́ tí ń lọ. àti ní wọ́n bá ọjọ́ orí yìí ọjọ́ orí yìí ṣé kò yẹ kẹtẹ tí máa gbé nǹkan rẹ̀ ṣe.
yẹ ká búra gbogbo nǹkan ló lásìkò pẹ̀lú gbà tó yẹ lásìkò sínú ẹni bá jò ká fi jó nǹkan àkókò kì í dúró dọ́mẹ́nì kankan ojoojúmọ́ tí a ń sùn tí a ń jí ni kó wá ń dàgbà ọjọ́ orí wa sì ń lékàn sí bọ̀dá tẹ bá wá fogún ọdún pinlẹ̀ àsìnwín ọjọ́ wo ló tó fẹ́ jọjà ẹ̀tẹ́ òyìn pa ṣé bákan náà ló sì yẹ kẹwàá látàánà dè ní bẹ́ẹ̀ kọ́ o bákan náà kọ́ ló yẹ kẹsì wà látàánà dè ní ẹ ronú padà ẹ wá nǹkan ṣe ọjọ́ tí ń lọ. àǹtí ni wọ́n bá ọjọ́ orí tí kò yẹ kẹ́tẹ́ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kẹ́sì wà látàánà dè ní ẹ ronú padà ẹ wá nǹkan ṣe ọjọ́ tí ń lọ. òṣèdúró yẹn ìṣẹ́jú ìṣẹ́jú tó fi lẹ́sìn láyé ń lọ sópin káyé tó dópin sẹ́mi ò pẹ̀dá tí kò dópin kí n mú báyìí àti gbọ́ pé àti wáyé o ṣùgbọ́n ṣákì lòun pàtó táwáyé wá ṣe kálukú ló látòrí tàtórí ẹ̀dá ó ṣe lásìkò ìgbà tó wáyé ńlá kókó ń bẹ fún gbogbo tó fẹ́ lóní sẹ́mi àti tó gbáyé ṣe gbogbo àkókò yẹn pàtàkì ní kọ́mọ ẹ̀dá ṣọ ǹjẹ́ ó ṣọ́ àbí ó ti fà kọ́kọ́ yẹn ráre torí bákanná kan ló yẹ kó ṣe wà látànà dòní ẹlọ́nù padà kẹwàá nǹkan ṣe ọjọ́ tí ń lọ. àǹtí ni wọ́n bá ọjọ́ orí tí kò yẹ kẹ́tẹ́ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kó ṣe wà látànà dòní ẹlọ́nù padà ẹwà kó ṣe ọjọ́ tí ń lọ. aṣọ láṣeyọrí tó tẹ̀lé tọ́ka sí gan-an ṣó láṣeyọrí tó tẹ̀lé tọ́ka sí gan gẹ́gẹ́ bí oore táwọn ẹgbẹ́ yín ti ń gbélé ayé ṣe táyé lè rí tí wọ́n tiẹ̀ fi kì í kú iṣẹ́ tí ó máa tọ́ka pẹ̀ráyé wá pẹ̀rílẹ̀ ayé ṣe ó wáyé asán ẹni wáyé tí òrílẹ̀ ayé ṣe kò lápá kò lórí pa kí ló wáyé wá ṣe láti gbà tán ti bí ẹ o ó wá rí ohun kó jọ̀dé ní pẹ̀lọ́jọ́ orí ẹ̀ òun gbèsè dòní olè òkò kéré o mo kí ẹ tán ogún ọdún mìíràn yòókù ọjọ́ orí ẹ̀ ìpẹ́ dúró dé tán nígbà mélòó láàrin kádìjú lájú. àǹtí ni wọ́n bá ọjọ́ orí yìí tí kò yẹ kẹ́tẹ́ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kẹ́sì wà látàánà dèní ẹ ronú padà ẹ wá kan ṣe ọjọ́ tí ó lọ. ẹgbẹ́ kọ́lé àwọn ṣí fìlà kí tọ́kàn lẹ́nu wọ́n ń ra mọ́tò ìgbàlódé àwọn ọmọ tí ó tó ẹ wọ́n ń ṣe fẹ́ bí ṣe fara àti ojúlùmọ̀ ọ̀rọ̀ alẹ́dẹ́ kò wá kọ́lé ṣé báyìí ló máa bá lọ wọ́n mú wá ní gbogbo ìgbà ìwọ orí fún ni rí o lọ́la iṣẹ́ kan lọ́hùn dá ẹ wípé kò sí wọn wáyé kúkú wá di practical dára èyí tó yàn wá sáyé pé àkíṣọ́nà ló mú níṣan ṣiṣẹ́ fún ní iṣẹ́ ni torí bí bẹ́ẹ̀ kọ́ bákan náà kọ́ ló yẹ kó ṣì wà látàánà dòní ẹlọ́nù padà kẹwàá nǹkan ṣe ọjọ́ tí ń lọ. àǹtí ni wọ́n bá ọjọ́ orí tí kò yẹ kẹ́tẹ́ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kẹ́sì wà látàánà dèní ẹlọ́nù padà ẹwà kan ṣe ọjọ́ tí ń lọ. ọ̀nà méjì lájà sí bọ̀dá lágbèrè o ọ̀nà méjì lájà sí bọ̀dá lágbèrè o tálágbèrè ò bá fọlá pìtàn yóò fà lè ṣáyà nítorí ìpín kálukú ó lóhun tó rọ̀ mọ́ gbogbo obìnrin kan là ń dáyàdé torí kó léwu torí kálukú ló níràwọ̀ èyí tó ń bá ṣiṣẹ́ àti yá àwọn ní èsàbí ju bí mo ṣe ń sọ lọ àwọn tó lágbọ́yé àṣírí sọ èrí bá ti rí àwọn olójúnú ti mọ mẹ́tò bílẹ̀ ayé ṣe ń lọ ọ̀pọ̀ ló ti fi ìpín rere àti kádàrá rere tọ́lọ́run kọ́ mọ látọ̀run ṣòfò sọ́nà tí ò tọ́ bí ó ṣe ń kójọ látòwú ọ̀dọ̀ sàndépò tí ó dalẹ̀ lọ́pọ̀ ṣe ń fi mi ò ní rí pìtàn tó sì ń bẹ nígbà ọ̀dọ́ ọ̀pọ̀dọ́ ló dá láyà nílé tó sì ń kábàámọ̀ látàrí kó ti fàkókò kan ṣèrànú gbàgbé ẹ̀tọ́ bákan náà ló sì ń bẹ ò látànà dèní ìrònú padà ń wo bámọ́ torí àkókò ti lọ. àǹtí ni wọ́n bá ọjọ́ orí yìí tí kò yẹ kẹ́tẹ́ tí máa gbé nǹkan rẹ̀ ṣe ṣé bákan náà ló yẹ kẹ́sì wà látàánà dèní ẹlọ́nù padà ẹwà kan ṣe ọjọ́ tí ń lọ. ṣojú yín tí wájà àǹtí ológe ẹ̀mí mọ́dún tó yìí mọ́dá tó yìí kúrakúta pin láti padà gbọ́jà lẹ́yìn fún.
èmi náà kọ́ ọlọ́run mà ní. Nígbà kan tí wọ́n bá pàṣà ní ìta ló mọ̀ mí. Nísẹ̀yìn tí wọ́n bá pàṣà ní ọmọ ìdùnnú. Gbogbo èèyàn á nawọ́ sókè pọ́mọlúàbí ni. èmi náà kọ́ ọlọ́run mà ní. èmi náà kọ́ ọlọ́run mà ní. Nígbà kan tí wọ́n bá pàṣà ní ìta ló mọ̀ mí. Nísẹ̀yìn tí wọ́n bá pàṣà ní ọmọ ìdùnnú. Gbogbo èèyàn wá nawọ́ sókè pọ́mọlúàbí ni. Èmi náà kọ́ ọlọ́run mà ní. Hassan. Èmi náà kọ́ ọlọ́run mà ní. Nígbà kan tí wọ́n bá pàṣà ní ìta ló mọ̀ mí. Nísẹ̀yìn tí wọ́n bá pàṣà ní ọmọ ìdùnnú. Gbogbo èèyàn gbogbo ayé á nawọ́ sókè pọ́mọlúàbí ni. èmi náà kọ́ ọlọ́run mà ní. ọlọ́run mà ní. èmi náà kọ́ ọlọ́run mà ní. Ọba ńlá kan tí wọ́n bá pàṣà ní ìta ló mọ̀ mí. Tèmi tó gbà. tí wọ́n bá pàṣà ní ọmọ ìdùnnú. Gbogbo èèyàn wá nawọ́ sókè pọ́mọlúàbí ni. Ẹ̀bẹ̀ kan ni mo wá ń bẹ̀ lọ́hùn ọba ọlọ́lá. Ẹ̀bẹ̀ kan ni mo wá ń bẹ̀ lọ́hùn ọba ọlọ́lá. Ṣíjú àánú ẹ wò mí ọlọ́run mo ń bẹ̀bẹ̀ ni. Kẹ́yì má jẹ́ ń kábàámọ̀ ọlọ́run kí ni mo wáyé fún. Jẹ́ ń kéré lójú ara mi aláwọ̀ ọbì kí n tóbi lójú gbogbo ọmọ aráyé. èmi náà kọ́ ọlọ́run mà ní. èmi náà kọ́ ọlọ́run mà ní. Ọlọ́run ní. tí wọ́n bá pàṣà ní ìta ló mọ̀ mí. Nísẹ̀yìn tí wọ́n bá pàṣà ní ọmọ ìdùnnú. Gbogbo èèyàn wá nawọ́ sókè pọ́mọlúàbí ni. Ẹ̀mí ìgbéraga ọlọ́run èmi ò fẹ́. Gbogbo ibi tí mo bá dé aláwùsá ti àtọmọdé àtàgbà nìkan máa pọ́n mi lé. Àtọkùnrin àtobìnrin kí wọ́n máa nífẹ̀ẹ́ mi kí wọ́n máa yọ̀ mọ́ mi ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun. Aláàánú lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ọba dákun jọ̀wọ́ má fi wọ́n wọ́n mi. Àlékún àgbéga ohun mo ń béèrè fún. èmi náà kọ́ ọlọ́run mà ní. Ọlọ́run ní. èmi náà kọ́ ọlọ́run mà ní. Nígbà kan tí wọ́n bá pàṣà ní ìta ló mọ̀ mí. Nísẹ̀yìn tí wọ́n bá pàṣà ní ọmọ ìdùnnú. Gbogbo èèyàn wá nawọ́ sókè pọ́mọlúàbí ni. Nísẹ̀yìn o. Nísẹ̀yìn ó yẹ kí n gbàlù kí n gbàjó nítorí pé tí mo bá rántí bí mo ṣe bẹ̀rẹ̀ o. Àníṣe tí mo bá rántí bí mo ṣe bẹ̀rẹ̀ orin ọpẹ́ ló yẹ kí n máa kọ kí n máa dùn. Àwọn kan ṣalájọ bẹ̀rẹ̀ kọ́lọ́hún ọba tó fà mí yọ láàrin wọn tèmi tọ́pẹ́ mi ò gara. Mo fi ń dúpẹ́ fọ́lọ́hún ọba. èmi náà kọ́ ọlọ́run mà ní. èmi náà kọ́ ọlọ́run mà ní. Nígbà kan tí wọ́n bá pàṣà ní ìta ló mọ̀ mí. Nísẹ̀yìn tí wọ́n bá pàṣà ní ọmọ ìdùnnú. Gbogbo èèyàn wá nawọ́ sókè pọ́mọlúàbí ni. Ó yá gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ máa ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ máa ṣeun. Ó yá ẹ jẹ́ n wá kọ́kọ́ gbé látòrí ẹni tẹ́tí mọ́. Ìbà tó fọ̀tún àtòsí tó fi wọ́n hàn mí pé wọ́n yàtọ̀ síra wọn. Honorable Fúnmiláyọ̀ Àkàndé aya Muhammed Adunni ìyálàyà gbogbo àpápá gọ̀mù. Chairman executive chairman àpápá ìgọ̀mù ní tìlé tòkó. Màmá tèmi Hassan ọmọ ìdùnnú kọ́lọ́hún jẹ́ kẹ́pẹ́ fún mi. Ẹ bá mi tọ́jú Mrs. Adéwùmí mọ́mí tọ́lá ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ máa ṣeun. Ajabaliki o yèyé Ajagungbadé màmá Abdulẹ̀ Kọ́dé. Wọ́n bá má yèyé Ajagungbadé màmá mi kẹ́gbẹ́ fún mi. Ayọ̀ Samsudeen Ajagungbadé gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ máa ṣeun. Alhaja Islamic títí láyọ̀ Adéwùmí dúdú diamond ọmọ wọn lọ́jọ́ ṣẹ́kù
Ìbàdàn májàmájà bọ́fíkàrà wájú lẹ́rú. Màmá Oyíndàmọ́lá màmá Àyìndé aláṣẹ dúdú diamond nílàgùn nílùú Èkó yàlámíà oríṣiríṣi lace tó gbáfẹ́ òun ni wọ́n ń tà níbẹ̀ wọ́n ṣe. Ẹ kú ìgbà gbogbo ẹ̀yin tẹ̀kún mi lọ́wọ́. Ẹ má má ṣe o. Olórí Aisha olórí Tìmí Ẹ̀dẹ̀ lámì ní Sanwan nílùú Ọ̀ṣun mama Princess Mariam Oyin Adé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ká máa ṣe o. Torí èèyàn ò ní ṣe yìí kó má lábọ̀ rere o. Ayọ̀lámi ní Sanwan màámi kẹpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ má má ṣe o. Alhaja Kudiratu Oyíndàmọ́lá Sàgàzà Aya Koko Zaria Bami Abdulganiu Mama Aliya Mama Isabella Alhaja Oyíndàmọ́lá Zagama gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ má má ṣe o. Alhaji Rashidi agbáláyà wọn ṣeun bàbá Sodiq bàbá Tiridwan ọmọ wọn ní ìlú Dọ̀fíàn ní Kwara State. Aláṣà Jàǹdí Hassan nílùú Èkó aago oríṣiríṣi ṣóun làwọn ń tà. Ẹ bá mi ṣètọ́jú educative wọn aláìtàn ọkọ Abídèmí o owó bàbá Ìṣọ̀lá mi ò lè gbàgbé láti day one. Ṣóun ni wọ́n ti ń pọ̀ wá ọjà tẹ́ fi ń pọ̀ wá òkò ní tú láíláí gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ má má ṣe o. Ó yá ọlá Alhaji Latifu Ọládìméjì aláṣẹ ọlá touch of beauty bàbá Abdulsalamu Àdìsá Ọládìméjì èèyàn Alhaja Fatima ohun Oríyọmí oníjúẹ́rì èèyàn Alhaji Yusuf aláṣẹ use me wọ́n tún ní kí Haji Adam Alubarika Mr. Aliu Abe àwọn rap nílọrin ó tún ní mbóhùn kí Ọládìpọ̀ 50 years tó bá fẹ́ wọṣọ tó dára aṣọ ìgbàlódé tó ṣe pé tó bá wọ̀ àwọn bọ̀yì tó bá dà mọ́ àwọn big boy tó bá dà mọ́ àwọn biggest tó bá dà mọ́ wọ́n ti mọ̀ wípé ọ̀dọ̀ di 50 years Ọládìpúpọ̀ ibẹ̀ ló ti lọ mú ṣá ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́. Ẹ má má ṣe o. Ó yá tí mi fọ́ máa sìn pẹ́sẹ́nsà orin tó ń jẹ nígbò wọn Alhaji Mọ̀jí Adébáyọ̀ Adéyẹmọ bàbá onílé tuntun alára fámi mi ò lè gbàgbé Ismail Kazi fashion design 82 òkè pòpó ní Lagos Island tó ń ṣọmọ ìdùnnú my sister aunty mama Ramat Orlando Paris Usman Adépọ̀jù Sẹ́miwù Ọlọ́lérè Alhaja Aminat Ajao Aya Abubakar Queen of Music Mama Wal Mama Labib ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìgbà gbogbo ẹ tọ́jú alága ńlá my producer àti Ṣọ́lí mix Latif Ayinde Ẹlẹ́lùkọ́dì Ayọ̀yẹmí Ismaila Lẹ́kàn Olóṣù Ọ̀pálẹ̀yẹ Wàsíù Ẹlẹ́ṣin ńlá cousin Oníwàwárí ìbá gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́.